ọmọ wọn bí ìyàwó wọn bí wọn lókìkí wọn ní orúkọ wọn lè jà fitafita akọni ni wọn. tí a bá pe akọni bàbá ni akọni ni wọn. bá mi Bishop Frederick ó ṣe o. kò sẹ́ni tó máa wálé bàbá yìí pẹ̀lú ẹkún tó ní bẹ́ẹ̀ jáde. kò sẹ́ni tó máa wálé bàbá yìí pẹ̀lú ìpòrúurú ọkàn tí bàbá ò ní ṣàlàyé bó ṣe ń lọ fún un. irú yìí ló jẹ́ kí àwọn ènìyàn máa súnmọ́ bàbá. ó kàn dùn mí pé ìgbà tó yẹ kẹ́mi mọ bàbá kẹ́mi farabalẹ̀ láti máa jẹ́ṣẹ́ bàbá bóyá èmi náà lè súnmọ́ akọni bíi ti bàbá ní bàbá kí ayé gbogbo ṣe. bàbá bẹ́ẹ̀ bá délé kẹ́ kílé o bẹ́ẹ̀ bá dọ́rùn kẹ́ sọ̀rùn rẹ̀. àdúrà tí àwa ń gbà ní wípé iwájú tẹ̀yìn filẹ̀ sí iwájú tẹ̀yìn ń lọ kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí ẹ̀yìn filẹ̀ lágbára Ọlọ́run kò ní bàjẹ́. gbogbo Yorùbá nation pátápátá ti létòkó mo kí yín ẹ̀kọ́ àṣẹyìndé ẹni rẹ tó lọ lágbára Ọlọ́run nínú wa nínú yín ẹni máa kó àdàbà àdògbò. bàbá kì í ṣòkú ọ̀fọ̀ òkúta máa dúpẹ́ ni nítorí kan tá à ń ṣe lónìí òun wà nù rẹ́kọ̀dù inú bàbá máa dùn ni. ènìyàn kú irú àwọn akọni dúró àwọn akọni. bàbá nínú rẹ sùn rẹ o. afẹ́ yín ṣùgbọ́n Jésù ń fẹ́ yín jù wá lọ. wẹ́ ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ̀ káàbá mọ̀ wípé èní yìí ò ṣẹjọ́ àròyé tó pọ̀. abádárò bàbá wa onírúurú ni bàbá Frederick Bishop bàbá dáadáa. àwọn mùsùlùmí máa ń kọ́ pé bàbá dáadáa bàbá wa bàbá dáadáa bàbá wa. èní ọjọ́ tá a máa dúpẹ́ ni àjò à ń náwó à ń yẹra wa sí nítorí bàbá ti wù wá dáadáa a dẹ̀ ti rí wà yẹn. kábàámọ̀ pé òní ọjọ́ ayọ̀ ni èmi sì ń padà bọ̀. wọ́n máa fún olórin wa ní àǹfààní bíi 10 minutes láti fún wa ní nǹkan tó wà lẹ́nu tí tó bẹ̀rẹ̀ sí wá padà wá láti wá sọ iṣẹ́ rere tí bàbá ti ṣe. àná à lè sùnmọ́jú àná à lè sùnmọ́jú mo tún lẹ́nu kọ́kṣọ̀ kan lára bàbá. In fact, it's a great experience. Yorùbá nation, mo kí yín o, mo kí yín o. Ní látẹ̀yìn kú, gbogbo Yorùbá pátápátá ẹni máa kú nínú wa á dàgbà lágbára Ọlọ́run. Látòrí bàbá wa Professor Akintoye, mo kí yín bàbá. The leader of Yorùbá nation, mo ṣe ń padà bọ̀ wá kí wọn pátápátá. Ẹ jẹ́ kí gbóyè mighty ni wọn èmi sì ń bọ̀ please Honorable Gbóyè èmi tí mo pè wọ́n mighty tèmi yẹ wọ́n kò yí sí kí ẹnìkan ṣó báyìí kó máa kó bá àwọn bíi 20 sẹ́yìn tí ẹnìyàn ò bá tóbi ó yàtọ̀ ẹ má jẹ́ kí n bẹ Gbóyè Prince Gbóyèga Adégbóyèga ẹ máa bọ̀ lójú àgbo ẹ jẹ́ ká gbọ́ ọkọ̀ tí ẹ ní fún wa ná káà fi kí bàbá òun bọ̀ mọ́ etí dé.
Ènìyàn lásán ìrùbẹ̀. Òun jẹ òun mú inú ìrùbẹ̀. Òun faṣọ elérùbẹ̀ bóra. Ènìyàn wọ́ ènìyàn máa ṣe ìwà ìrìnsẹ̀ ju bí o ti mọ́ lọ. Ènìyàn máa ṣe rọra rẹ ju bí o ti mọ́ lọ. Ènìyàn máa ṣe rọra rẹ ju bí o ti mọ́ lọ. Ènìyàn lásán erùpẹ̀ lásán. Oúnjẹ òun nínú erùpẹ̀. Òun faṣọ elérùpẹ̀ bóra. Ènìyàn wò ó. Ènìyàn má ṣe rògbà lẹ́yìn iṣẹ́ bí o ti mọ̀ lọ. Iná kún fẹ́ rúbọjú. Iná kún fẹ́ rúbọjú. Ọ̀gẹ̀dẹ̀ kún fún márùn pọ̀. Bí bàbá ẹni ò bá sí nílé. Bí màmá ẹni ò bá sí nílé. Ọmọ ló ń wọlé tẹ́lẹ̀. Fred kò bá dọ́rùn náà kò ṣòro rè. Alábàárìnlẹ̀ náà lọ sí mi. Òkú ọlọ́mọ jẹ̀jẹ̀ la ń gbé. Tálákì ọba sílé ọmọ ẹni tí wọ́n lédè ní. Ikú pàbírí ẹbírí kú, ikú pàbírí bẹ́ẹ̀ náà làbírí ọ̀run. Ibo sí òun. A máa rí bàbá mọ́, a máa rí bàbá mọ́. Bàbá sì kò lọ bí ọyìn ó àríwọ̀.
sí wọn ọmọ rí bàbá mọ́ ọmọ rí bàbá mọ́. Bàbá ti kú lọ táwọn rí o. Ilé o ilé o. Táwọn máa gbàgbé ilé. Ilé o ilé o. Táwọn máa rájò pẹ́sàjò. Ilé o ilé o ilé o. Táwọn máa gbàgbé ilé. Ilé o ilé o. Táwọn máa rájò pẹ́sàjò. Ọjọ́ bá gbàgbé orísun ẹ̀rí ṣe ló máa dá. Ọmọ tó gbàgbé ilé bàbá yẹn lájàgbé ni o. Ọjọ́ bá gbàgbé orísun ẹ̀rí ṣe ló máa dá. Ọmọ tó gbàgbé ilé bàbá yẹn lájàgbé ni o. Gbogbo bàbá ṣe ń ṣe láyé. Ọjọ́ kan là á jọyọ̀, ọjọ́ kan là á jàdùn, ọjọ́ kan náà là á sùn ta ọ̀dẹ̀ ní jí mọ́. Olówó wa kú, bó jẹ́ tálíkà wà lọ. Bó dẹ̀jẹ̀ pòfẹ́sọ̀ wà kọjá lọ́jọ́, asán bàláyé dẹ́. Olówó wa kú. Bóyá pòfẹ́sọ̀ wà lọ, bóyá jẹ́ kọ́míṣánná wà kọjá lọ́jọ́ asán àlàyé dẹ́. Èrè kí ni fẹ́ ènìyàn? Tó jèrè gbogbo ayé yìí, tó sáré jèrè gbogbo ọmọ mi. Ó rọrùn fúnra kò pé láti wọ abẹ́rẹ́ tó fún olówó láti máa bàbá jókòó. Olówó ajé àgọ́ ayé, ọjọ́ tó bá kún àgọ́ ayé òdì kọ́ wọn lára mú. Ìjó kan ló máa jó tó ní tòmí ìmọ̀. Orin kan ló máa kọ́ tó ní tòmí ìmọ̀. Alábàárẹ̀lẹ̀ lọ sí ọ̀pàdé lẹ́sẹ̀ Jésù. Princess máa bẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Alábàárẹ̀lẹ̀ ẹ̀gbọ́n fún mi ayọ̀ ọmọ Ìbàdàn lọ sílé ọ̀pàdé lẹ́sẹ̀ Jésù. Ìlú tí bá òní yára wá, mákìlá wá, ayọ̀ mọ́ra wá. Jésù ni yóò ṣe alágbàwí sọ́bẹ̀. Ọ̀pàdé lẹ́sẹ̀ Jésù. Lẹ́sẹ̀ Jésù ìlú tí bá òní yára wá, mákìlá wá, ayọ̀ mọ́ra wá. Jésù ni yóò ṣe Olúwa. Tọ́jọ́ bá yan wá kọrin, tóòrùn bá yan gbogbo ojú ni ó ní. Ìlú ta tẹ̀gbẹ́ sórí òkè ò lè fara sí. Gbogbo ojú ni ó rí o. Princess, ọmọ yìí bàjọ́ máa gbọ́. Ẹ̀gbọ́n rẹ̀ mi lẹ́kùn ṣá máa gbà tó ní tiẹ̀ àná olùgbé ìjà. Gbogbo ojú ni ó rí o. Ìmọ̀lẹ̀ rẹ̀ lákòókò sáyé lọ. Bóyá dáwọ́ rẹ̀ lónìí, dáwọ́ rẹ̀ lónìí. Dáwọ́ rẹ̀ lónìí.
And in the 16th August 2024, Sàgbé ìṣeré lọ́wọ́ nítorí ọmọ Ìbàdàn tó nílé. Àlàbà tó bá dọ̀rùn kó ṣọ̀run rẹ̀. Wọ́n máa jọ wọ́n máa ṣe kò ní tí wọ́n jẹ kó máa bọ́ wọn jẹ. Wọ́n ṣe wọ́n ṣe ohun tí wọ́n bá fọwọ́ ní ṣe. Títí láyọ̀ òye bàjọ́ mi, ọmọ rárá wá tó ń sinmi sáyé. Síra mi, ọmọ yìí bàjọ́, ọmọ rárá wá tó lè kú gbọ́. Ikú lábàbọ̀, bàbá ní sàṣìlẹ̀. Nítorí princess, akíkọ́ba ní bẹ̀rẹ̀, akíkọ́ba ní dúró. Akíkọ́ba ní bẹ̀rẹ̀, akíkọ́ba ní dúró. Ẹ̀yà ló bá fi, ẹ̀yà ló bá fi, ìjọba lè láìjọba o. Tótó kájú ọ̀dí o.
Èmi kan ni mo dá sọ, lórí èmi padà sọ. Mo padà sọ, lẹ́yìn náà ti lè ṣe báwọn náà ló yẹ yóò tó wà. Taro. Tempinho, Abi. Evangelho, lá beleza. Yín bá dá àlejò ní ìjẹun. Ẹ bá wọn fẹ́ràn ọmọ sí ẹgbẹ́ àbàdì ìfẹ́ràn ẹ rí. Èmi ló ṣe péjì. Èmi lè àti péjì. Èèyàn méjì. Mo lè bẹ́ẹ̀ di ẹnu kan. Mo bẹ́ẹ̀ di obìje mi. Mo bẹ́ẹ̀ lo fóònù ẹ̀ ní ìṣiṣẹ́. Bí nìyẹn wàá kọ̀ rẹ̀ tì mí. Èmi àti ìsàkó ìkíni kan láwọn ọ̀gbẹ́. In front of open up. Kò gbé fídíò wa. Kò gbé láìfù wa. Ọdún mo torí ẹ̀ mo lè bá ṣe ilé mi mọ̀ dídò. Ọ̀dọ̀ Àfọ̀njá kejìlélẹ́yìn. ṣé wà kámẹ́rà bí? Ẹ wà mẹ́rin. A máa tó ìtàbí yìí. Wọ́n sẹ́ẹ̀tì kankan lọ. Ẹ mú. Ta ló ní o gbádùn? Ilé mi pa. Ẹ máa yà pa ni.
bàbá ti rí ṣe kò ní ìdí káà ṣẹ́ ti lé tó ti rí fídíò ìkànnì méjì lẹ́ni. Ebe mi ni mo gbá fún wọn. Ẹ̀rọ kan fún wa ní kìíní kan fún iṣẹ́. Ẹ fún wọn níṣẹ́. Okay. You will sign now. I'll sign up. Ló má darí kan alájà. Ẹ dábùú. Bẹ́ẹ̀ ni kò ní pàtàkì àjèjì àbájọ ẹ̀tọ́. Màá jẹun mọ̀. Òun ni mo jí mo láti pé márùn-ún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Àti ìròyìn ẹ̀rọ kan bẹ́ẹ̀. Ẹni kó méjì lọ sílẹ̀. Hello? Hi. Okay. Daddy Yonka. Daddy Yonka. Ayaka la ya moto baba Yonka. Koiki Media have been the work closer to your doorsteps. They've been 16th of August 2024. We are right. We are reporting live from the burial ceremony of our lovely father here in Ogun State, in Moe Bafo. Here is the Yonka. Me, I don't know them. They have to introduce themselves. My name is Akpata Emmanuel, pastor, and I'm a Yonka president. Yonka president. Yes. Thank you so much. Yeah, Pastor Iwagola, right. Yonka General Secretary. All right. Assistant Youth President. All right. Yonka. For Yonka. Yonka. All right. You know, Yonka náà lè bí náà ṣùgbọ́n ọmọ ẹ̀ ni wọ́n ní ọmọ ẹ̀. All right. Ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ sà, kí ni tó gbé wá sí ìbà ilé ni? A wà níbi ìsìnkú bàbá wa Macaulay, Bishop Macaulay, tí wọ́n lọ sinmi nínú ìjàngbara ilẹ̀ Yorùbá, tí ẹ̀mí wọn tó sì wà pẹ̀lú wa nínú ìjàngbara yẹn, torí pé nǹkan tán dúró fún náà làwọn náà ṣe wà mí. Wọ́n dúró pé kílẹ̀ Yorùbá kó di òmìnira. Wọ́n àdẹ̀ pé wọ́n ṣe pamọ́
bíṣọ̀bù ni wọ́n tó yí àwọn èèyàn dẹ̀ mọ̀ wọ́n àdẹ̀ gbé pamọ́ so èrèdí nìyẹn táwa náà fi wá táwa yẹ wọn sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ yọ̀ọ̀kà àwa àti bàbá jọ wà papọ̀ ní April ní live show Koiki Media náà cover ẹ̀ tó jẹ́ pé àjọ wà parí so irú bàbá bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀ location ta ní ìdílé Èkó àwọn náà fún wa so anything tó bá ti jẹ mọ́ ilẹ̀ Yorùbá bàbá ò fi ṣeré so èrèdí nìyẹn dábí wò pé bí bàbá ìtì ẹ̀ ń sinmi lónìí then a ní láti wá ká yẹ wọn sí ká dẹ̀ fi hàn pé èyí tí wọ́n ń ṣe lẹ̀yẹ ó tẹ̀síwájú no retreat no surrender àbígbà tá a bá gba ilẹ̀ Yorùbá olórí burúkú kan lọ gbé òfin kan jáde ó ṣe bíìlì kan láìpẹ́ yìí ọmọ àlè àwọn ọmọ ìrankíra àwọn tán níran tán nítàn wọn ní orírun àwọn lọ ṣe òfin pé ẹnikẹ́ni tó bá ti sọ pé òun ajìjàgbara wọ́n lọ ṣe òfin yẹn pé ẹnikẹ́ni tó bá ti sọ pé òun ajìjàgbara pé kán gbé kó lọ lò 25 years ní ẹ̀wọ̀n kò níran kò lórírun kò lóríkì wọ́n rìn wá ní wọ́n dẹ̀ fogun gba ibi tán gbà nísìnyí wọ́n wá fẹ́ gba ilẹ̀ tiwa náà mọ́ wọ́n wá ń sọ wọ́n dẹ̀ ní tí ọmọdé bá fẹ́ jogún kógún yóò sọ ìtàn gẹ́gẹ́ bí òwe àwọn àgbà torí pé kò lórírun kò dẹ̀ nítàn kò ní ilé ló ṣe fẹ́ gbé òfin yẹn kalẹ̀ wọ́n ní Abbas Tajudeen láti Sokoto so abẹ́ sọ fún ilẹ̀ Yorùbá kì í ṣe estate extension bàbá ńlá ẹ̀ so ajìjàgbara là wá a dẹ̀ rẹ́dì láti gba ilẹ̀ bàbá wa so àbàsìkò yìí sọ fún pé òfin tó ṣe yẹn o kó lọ ṣe sí àpò grandfather ẹ̀ ìrandíran wọn kó lọ máa kó àwa ò ní ever succumb to that law even if they pass the law at the house of rep or anywhere they are we are not going to obey that law and we will be ready to lay our life down to make sure that Yoruba succeed out of Nigeria because we are nation before kó tó di wípé before amalgamation Yoruba is already a nation so for somebody that say anybody who speak about this integration we are already in fact we are no more together they should know that so Honorable Abbas Tajudeen we are telling you that's your law it's go and put it in your grandfather's pocket it's not for us we are leaving Nigeria because by all means we are not going to resort to war but if that is the last option we are ready to lay our blood down so that we live but for now we are going by peace means and that is what we stand for. ẹ ṣe gan bàbá mi ẹ jọ irú èèyàn wo ni ẹlẹ́gbẹ́ wa jẹ́. ajìjàgbara ni wọn lórúkọ mi. ṣé nǹkan tí ẹ já fún yẹn làwọn náà já fún. òun náà nílẹ̀ èèyàn àlàáfíà ni ajìjàgbara ẹ tó fẹ́ kí gbogbo èèyàn ní freedom that is the person of Bishop Macaulay he want freedom he want peace and he said in April he said we are saying this and we are fighting for this because of our children ilé Nàìjíríà kí n kà báyìí pé ẹni tó ti bàbá àti ìyá tó bí ọmọ 5 àbí 6 táwọn ọmọ yẹn dẹ̀ ń dàgbà tó lè gbé yàrá kan tí àwọn ọmọ yẹn wá ń dàgbà tó fi pọ́mọ 20 ọdún ọmọ 30 ọdún ṣé ẹ rò pé ilé yẹn kò ní the house of commotion torí ọ̀lẹ alápá má ṣiṣẹ́ máa wà nù wọn ajínàṣẹ tá máa jẹun ajígbọ́n ni gẹ́gẹ́ bí àwọn kan irú eléyìí tó ń gbófin síta yìí ajínàṣẹ ni wọ́n kò sí nǹkan tó ń ṣe fún Nàìjíríà wọ́n dẹ̀ ń jẹun ajígbọ́n ni tó ń pè ilẹ̀ Yorùbá ó ní iye owó tó ń jáde ń bẹ̀ àwọn èèyàn náà lọ ń ṣòfin orí burúkú ajínàṣẹ ni wọ́n sọ irú lébẹ̀ yẹn kò sígbà tí ìjà ò ní wà ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ bá ti ń dàgbà kó ní kálukú lọ mú létí ẹ̀ that's just the logic but they are so daft
They are so deaf. That's the problem. ẹ ṣe wọn ẹ jọ kí ni àmọ̀ràn yín fún àwọn tó ń wò wá nílé tí wọ́n ti darapọ̀ Yorùbá Nation àti pé kí ni nǹkan tá a gbé dání. Ẹ̀yin tẹ́ ẹ wò wá lé àmọ̀ràn mi ní fún yín náà ni wípé ẹ bá àwọn olóṣèlú tó ń jẹ́ ẹ̀gbọ́n yín àbúrò yín ẹbí yín sọ̀rọ̀. Àwọn nìkan ló kù tó ń dá wa dúró. Àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ló kù tó ń dá wa dúró. Inú wa dùn pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àwọn ó lọ àwọn ó ṣe ṣùgbọ́n sìn ojú wọn ti já wọ́n ti mọ̀ wípé àjànàkú kì í ṣẹrù ọmọdé. Wọ́n ti bà Nàìjíríà jẹ́ kọjá àtúnṣe àwọn náà ti rí báyìí. Torí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá nílé ẹ sọ fún àwọn olóṣèlú tó kù everywhere pé Nàìjíríà ti bàjẹ́ kọjá àtúnṣe. Òfin constitution Nàìjíríà ó ti ṣàkóbá fún Nàìjíríà kóníkálukú lọ ṣe constitution ẹ̀ láyé ẹ̀ kóníkálukú lọ máa gbé lálàáfíà. Abẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu abẹ gbogbo àwọn olóṣèlú ẹwọ ẹ̀yìn wò torí kò lè dáa mọ́ mẹ́wàá yín ò lè ṣe. Wọ́n ti ta Nàìjíríà epo tí Nàìjíríà ó wà for the next 20 years. Wọ́n ní Fúlàní tó kúrò ń bẹ̀ Buhari wọ́n ló ti tà á lẹ̀. Ẹ̀rí àwọn Fúlàní ò jẹ́ arókòdá ebi wà ń tó gbòòrò ẹgbọ̀n báwo ló ṣe fẹ́ ti ṣe. So ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo Koiki Live Media àti gbogbo mídíà tó wà mí. Ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ilé làbọ̀ sí gbogbo ẹ jẹ́ ká túnde wá ṣe. Ẹ ṣe gan. ẹ jọ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Àpáta Emmanuel lórúkọ mi. ẹ ṣe kan sá. ẹ káàbọ̀ àwa wa ẹ jọ bá dárúkọ yín ṣókí fún ara lé. Ẹ ṣeun, Pastor Iwa Agbola, the Yonka General Secretary. So I don't know bóyá ṣe ni one or two things láti béèrè, but I want to tell you that our president has spoken. Okay. So we are together. But what I want to buttress on is to appreciate everybody together. I want just to appreciate. Our president has spoken. Okay. But what I want to appreciate YSDF, the Yoruba Nation Self-Determination Movement. The Yoruba Nation Self-Determination Movement, YSDF. And when I'm appreciating them from our father, the Independent father, Robanji Akintoye, so we are appreciating all of them for the role they play concerning this our late Bishop Frederick Macaulay Oyebade. They stand by. On the one ṣẹ́yìn wọn, on jẹ́ káṣírí wọn tú, on kò òkú wọn. So that is what I want to say. Appreciate them. YSDM, we appreciate you. We thank the secretary of YSDM, the person of Comrade Moses Abiodun. We thank the vice, what's it called? Otumba Olaiya Ademola, we appreciate them. Then the financial director, YSDM, the person of Samuel Yabayo, we appreciate them. Then Barrister Kapo, I don't even know that until I saw her today because it has been on phone. He used to talk like a youth. No, he's still a youth, no. But you today me feel a little bit age like this, and in all that, I'm stood back. That will be around 5 a.m. and when Pony until Wani more. Before around 6 a.m. Mommy Barrister Papo wọ́n ti wà ní mọ́. Even àwọn ẹbí ìyàwó, àwọn ẹbí bàbá la wá ń dúró dè ní mọ́. Kan tó ṣẹ̀dé ní nǹkan bí after 7. Yeah. So what am I saying is that only time àkókò kan fi lélẹ̀ láti rí pé a bu àṣírí bàbá ẹ̀. Because iṣẹ́ tí bàbá Macaulay ṣe last àṣeyàn ní ìwádìí sọ fún Ọlọ́run tún ká iṣẹ́ mi mọ́ wọn lọ́wọ́ táwa ọmọ but ẹ̀tẹ́yìn ò sí rẹ̀ but ní ti ènìyàn iṣẹ́ wo ni bàbá Macaulay ṣe last òun ni iṣẹ́ ìyìnrere Yorùbá Nation and it is a gospel
it's the kingdom of God on earth that must be achieved with our last blood, with our last everything. So iṣẹ́ yìí rere yẹn ni bàbá ṣe last tán fi lọ sinmi, which means, like our president said, demanding for the freedom and the peace of all humanity. So àwa tó kù tán wá fi ilẹ̀ sí àwa ní ká wá ṣe ní ojú àmì ká gbà. So I don't know. All right, thank you so much. What's the word of condolence to the family for the late our father? Yes. What's the word of condolence to the family? Yes, it's to my own word of condolence is that number one, Ọlọ́run á dáàbò bò wọ́n, and then ẹsẹ̀ tán fi lélẹ̀ yẹn káwọn ọmọ wọn tọ́, so they shouldn't allow anything to work against what their father have laid down. So they should follow that path. So because their father is an evangelist, is an activist, you understand me now? Yes, sir. So gbogbo àwọn ìlànà yẹn, we encourage the children to follow the righteous path. Right. And the Lord will help us. Then gbogbo ọmọ Yorùbá pátá ọjọ́ àjìnà síra, ànífẹ́lẹ́ ìṣàkófà fúnra wa. Ṣùgbọ́n you know that is inevitable. Ibi tó bá ti pa oníkálukú náà ni, that is why aláṣẹ gbọ́dọ̀ máa hùwà rere as we continue, as we journey in life títí di ìgbà tí ọlọ́jọ́ á dé. Ọjọ́ àjìnà síra, à á dàgbà, à á dógbó, a ò ní púpọ̀ wọ̀wọ̀, a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àwa kì yóò kú bí kò ṣe yíyè láti máa ròyìn iṣẹ́ Olúwa Ọlọ́run Olódùmarè àti láti máa ròyìn iṣẹ́ ògo Ọlọ́run nílẹ̀ Yorùbá. So it is very All right, important. thank you so much. Peace for Yorùbá. All right, I just need the word of prayer for the people of this diasporas that have been day and night, have been working for the development of YSDM. So yeah, àgbà àdúà màkàlẹ̀bà àdúà fún gbogbo ọmọ Yorùbá, fún YSDM, fún àdúró tí wọn àtàwọn ẹlẹ́kùn. You know, when we got there, yeah, those are the people I need to appreciate too. Àwọn ẹlẹ́kùn, Pastor Okebiorun Kosi, all the way from UK. Some people came from Cairo, France, different kinds of France. They came just to come and honor the last respect to Baba. Mama, why not? You can see now the glory of God is there. So we thank God. Gbogbo yín la gbàdúrà fún àpótẹ́ tí mówó tá a fi ṣẹ̀yìn bàbá ìkò ní bẹ. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Ojú òní tì yín o. Ìlépa wa yẹn gan, which is our national interest, our national goal and quest, which is Yorùbá nation. Ọlọ́run á fi lé wa lọ́wọ́, á gbà fún wa. Ẹ̀yin náà, iléeṣẹ́ yín ò ní jóná. Ọlọ́run á máa fún yín ṣe. all right, ẹ ṣé gan sir. Koiki is our grand, is the younger media grand patron. So, Baba, kudos to you, sir. All right, ẹ ṣé gan. Okay. Ẹ ṣé gan. All right, ẹ káàsán. Ẹ yọ kí lórúkọ yín? Orúkọ mi ni Evangelist Adéoyè Tèmítọ́pẹ́, igbákejì ààrẹ ọ̀dọ́ fún ẹgbẹ́ Yonka. Ẹgbẹ́ Yonka. Báwo lẹ ṣe mọ àbáwá tó dúró gbà báwo lẹ ṣe mọ wọn? Bàbá Macaulay jẹ́ èèyàn dáadáa tí a dẹ̀ gbọ́ ìròyìn dáadáa nípa wọn àti àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe, tí a dẹ̀ ń rọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù tí wọ́n sì ń bẹ̀rù pé iṣẹ́ àṣeṣe àbí kò ṣeé ṣe láti darapọ̀ mọ́ ìrìn àjò yìí, pé ibi tí wọ́n bá iṣẹ́ náà dé kí àwọn náà kan gbé iṣẹ́ yẹn láti bẹ̀ àtàwọn tá a ti ṣe bọ́lá lẹ́yìn kí ẹnikẹ́ni ó má ṣe káàárẹ̀ nínú gbogbo wọn. Ok, ẹ ṣé gan fún àǹfààní àwọn tí wọ́n ti mọ Yonka nínú Yorùbá nation. Kí ni iṣẹ́ Yonka nínú ìrìn àjò struggle yìí? Ẹgbẹ́ Kristẹni fún ìrìn àjò Yorùbá nation tí a dẹ̀ ń fi àdúrà jagun láti fi ran ìrìn àjò lọ́wọ́. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé àdúrà nìkan ò tó, àtàwọn ìgbésẹ̀ mìíràn tí Ọlọ́run tó ń lò wá láti gbé. Mo dẹ̀ fi àkókò irọ́ àwa ọ̀dọ́ tí à ń ṣàṣẹyìn nínú ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ló pọ̀jù nínú ìrìn àjò yìí, ṣùgbọ́n mo ń fi àkókò irọ́ àwa ọ̀dọ́ láti pè wá sí ojú ọ̀nà kájọ ja ìjà yìí láti darapọ̀ mọ́ ìrìn àjò yìí. Àwọn bàbá yẹn wọ́n ti bá tiwọn níbi kan, ṣùgbọ́n wọ́n ń sáré nítorí àwa ọ̀dọ́ kí ọjọ́ ọ̀la wa kí ó bá lè dára. Á ní pé orílẹ̀-èdè tá a wà tó jẹ́ Nàìjíríà, á ní kó ti pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ni ó ti di aláìlógo nítorí pé Nàìjíríà ti pa ògo ọ̀pọ̀lọpọ̀, ó ti pa ògo wọn mọ́lẹ̀. Ẹ ṣé gan bàbá wa. Kí ni lẹ́ẹ̀kan sí Yorùbá nation fún àwọn tó ti wà nínú ẹ̀, kí ni àmọ̀ràn fún wọn? Àmọ̀ràn mi fún àwọn tó ti wà nínú Yorùbá nation ni pé ká ní lọ́kàn, ká rántí bí tá a ti bẹ̀rẹ̀ àti bí tá a bá dé. Àwọn kan ti sá lọ tí wọ́n ti rò pé kó tó ti rẹ̀ wọ́n fi àkókò láti pe àwọn yẹn padà wá sílé wípé nǹkan tá ìrìn àjò tájọ́ bẹ̀rẹ̀
ẹ jẹ́ ká jọ parí ẹ̀ torí pé láìpẹ́ láì jìnnà àwa ti rí àrídájú pé ìrìn àjò náà ti dé tán láti mú wa dé ilẹ̀ lérí wa tí a ó gba ilẹ̀ wa tí a ó dẹ̀ máa sọ̀rọ̀ bí ọba tá ó máa jẹun bí ọba tá ó máa ṣe iṣẹ́ ọba tá ò ní gbégbé ayé ẹrú mọ́ tó mo fi àkókò yìí rọ gbogbo àwọn èèyàn wa tí wọn ò ti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò àtọkùnrin ní o àtobìnrin ní o àtọmọdé àtàgbàlagbà kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ pa wá tí wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ wa tó àmọ̀ràn mi nìyẹn. All right, ẹ ṣé gan. So fún àwọn YSDM àdúrà yín ní ṣókè fún wọn. A kí àwọn YSDM púpọ̀ tí wọ́n jẹ́ kí ojú ó ti àwọn ẹbí olóògbé tó dágbé bí wọ́n ṣe kú dágbé wọn ò dìde ní wọ́n ò fi ní àǹfààní ẹgbẹ́ tí wọ́n ṣe tó èyí fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹgbẹ́ Yorùbá Nation tó jẹ́ àpapọ̀ YSDM tó jẹ́ àpapọ̀ ẹgbẹ́ ó dàgbé ẹgbẹ́ tó dúró tó dẹ̀ fẹsẹ̀ wálẹ̀ tí wọ́n wọ́wọ́ ti gbogbo àtàrin ìrìn àjò Yorùbá Nation ni. So mo gbàdúrà fún àwọn ẹgbẹ́ YSDM lápapọ̀ pé gbogbo wa ò àjọ délẹ̀ lérí ni nígbà tí a bá gba ilẹ̀ náà gbogbo wa lápapọ̀ tàjọ́ ìrìn àjò ní òtítọ́ àti ní òdodo wọn ò ní fi ẹnikẹ́ni nínú wa wọn ò ní fi ṣe àwátì ẹ ṣé gẹ̀ẹ́sà. All right, ẹ ṣé gan. Lẹ́yìn ní ṣókí àmọ̀rin fún àwọn tó ń wò yín nílé. Àmọ̀ràn mi fún àwọn tó ń wò mí nílé náà ni wípé a rọ̀ wá ká má jẹ́ kó sú wa ká má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ ká gbọ́ wọ́n yí sọ yìí nínú ìrìn àjò tó bá lẹ́ni tó ti ṣẹ̀yìn tàbí jẹ́ jíṣẹ́ jẹ́ ká rí pé adarí di ara wa kí a lè jọ délẹ̀ ká lè jọ dé ilẹ̀ ìlérí náà so àmọ̀ràn mi ní ṣókí fún àwọn tó ń wò mí lé nìyẹn so mo lè kí gbogbo àwọn tó ń wà lé náà pé a dára fún gbogbo ọlọ́run mú gbogbo adé ilẹ̀ ìlérí o. Ẹ ṣé gan. All right, kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Evangelist Adéoyè tí mo jẹ́ igbákejì ọ̀dọ́ fún ẹgbẹ́ Yonka. All right, ẹ ṣé gan. Yorùbá Nation. No going back. Yorùbá Nation. No going back. No retreat. No surrender. No retreat. No surrender. Wọ́n ní wọn kú fún wa, àwa kò ní gbà láàbò. Ẹ jọ̀ọ́ mọ́ mi wá kí ni orúkọ yín mà? Orúkọ mi ni Lady Evangelist aka Fire ìfẹ́ òleegun ẹni bá ti àdúró gbogbo ayé ń pè ṣùgbọ́n orúkọ àbísọ mi ni Mrs. Adéjọkẹ́ Adérẹ̀mí Ìdòwú. Wọ́n ṣe láì bá lórí YouTube ló máa ń lò. All right, ẹ ṣé gan mà. Mọ́mí wa kí lè sọ nípa bàbá wa tó dé lẹ́gbẹ̀ẹ́? Bàbá Bishop Macaulay Alaba igi ńlá wó igi ńlá tó wó nínú ìran Yorùbá pàápàá jùlọ ní inú ìjàgbara wọn ti ilẹ̀ Yorùbá ẹlẹ́kùnjẹkùn ti ìpínlẹ̀ Èkó aṣọ ọ̀kan ńlá nù. Bàbá Bishop Macaulay di olóòtítọ́ ènìyàn ó jẹ́ iṣẹ́ kó fi ọkàn ṣiṣẹ́ ó fi gbogbo ohun tó ní sí Elédùmarè fún òun ló fi ń ṣiṣẹ́ nígbà tẹ́ pé màtí bàbá jọ ń ṣiṣẹ́ papọ̀ orí pé wọ́n jẹ́ olóòtítọ́ ènìyàn wọ́n jẹ́ ní ènìyàn lè fi ọkàn tán wọ́n lè jẹ́ ní tẹ́ kó yà kúwọ́ tẹ́ pé kò kí ń dúró lórí pé ìmọ̀tara ẹni nìkan ni bàbá jẹ́ kò sí nǹkan tẹ́ pé bàbá fẹ́ ṣe tí kò kí ń kárì àwa ìgbìmọ̀ ẹ̀ tí kò kí ń kárì wà lọ nínú ilẹ̀ Yorùbá tẹ́ kó jẹ́ ti ìpínlẹ̀ Èkó. All right, ẹ ṣé gan mà. Lórí kí ni àmọ̀rin fún àwọn ẹbí olóògbé? Àmọ̀ràn mi fún ẹbí olóògbé ni pé kí àwọn ẹbí olóògbé wọ́n má bọ̀kàn jẹ́ jù nítorí pé Bíbélì sọ fún wa pé a mú olóògbé ṣáájú ọjọ́ yìí nítorí pé bàbá ṣiṣẹ́ ṣùgbọ́n oyè Elédùmarè ní ibi tẹ́ pé wọ́n bá iṣẹ́ dé ní ara iṣẹ́ tí bàbá ti ṣe sílẹ̀ ó jẹ́ nǹkan má lè gbàgbé nínú ẹbí àti nínú iṣẹ́ struggling nípa wàyí ó jẹ́ má lè gbàgbé. Àmọ̀ràn mi sí ìyàwó ọmọ ẹbí àtàrà wọn ni pé kí wọ́n jẹ́ ká mọ̀ wípé bàbá lọ sinmi ní nítorí pé wọ́n ní it's not how we be but how well we do. Òun ni ọ̀rọ̀ bàbá fún ìwọ̀nba ìgbà tí bàbá fi ṣiṣẹ́ bàbá ṣiṣẹ́ ní tọkàn wọ́n kó ẹbí wọn mọ́ra bẹ́ẹ̀ ni wọ́n kó ara wọn mọ́ra ìyàwó àtọmọ tí wọ́n fi sílẹ̀ kí Ọlọ́run kó bá aṣáláàbù lórí wọn kọ́lọ́run kó tù wọ́n ní inú àwọn ọmọ wọn níbi tí bàbá parí iṣẹ́ sí kí àwọn ọmọ láti ibẹ̀ kí Ọlọ́run kó gbé wọn jù bẹ́ẹ̀ lọ nígbà tí òkú wọn bá dé kí Ọlọ́run má fi kú pa wọn bàbá ti lọ lótìtọ́ àti ní òdodo bàbá ti lọ pèsè àyílẹ̀ fún àwọn ọmọ náà ni nítorí pé
tí a bá wò lọ síwájú wò sẹ́yìn a rí pé wọ́n kéré ní ọjọ́ orí lóòótọ́ ni wọ́n kéré ní ọjọ́ orí ṣùgbọ́n ohun tí wọ́n ṣe sílẹ̀ ó ju ọjọ́ orí wọn lọ fẹ́ kàn wọ́n ẹbí máa wò. ẹ ṣe gan ma láti inú ìrìn àjò Yorùbá Nation àwọn kan tẹ̀ sọ pé Yorùbá Nation ti kú pé kò exist mọ́ pé wọn gbọ́n nǹkan kan so kí lẹ lè sọ nípa ìrìn àjò Yorùbá Nation. ẹ ṣe bàbá mi àwọn òpè àwọn tí wọn ò papòdà àwọn ni wọ́n lè sọ pé Yorùbá Nation ní ti tèmi mo gbàgbọ́ wípé Yorùbá Nation ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni nítorí ìdí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá nílé lóko both home and abroad ni mò ń pè wípé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣe ẹyọ kan ẹ ká jíìdí òdodo ẹ ká jíìdí gírì láti lè gba ilẹ̀ bàbá wa nítorí pé màkànmákàn ní oyè tó kan ará ẹ̀wò ó ń bà fún ara ẹ̀ jẹ́ kí ni ká sọ nípa tèmi àti tìrẹ a sọ nípa bàbá Macaulay nípa iṣẹ́ tí ó ṣe níwọ̀nba ìgbà tí bàbá lò ní àárín wa a rí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló yẹ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà yìí ṣiṣẹ́ o fẹ́ pé iṣẹ́ wa ò tí ì hàn síta ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe níṣe wípé à ń ṣe sílẹ̀ fún ìran àwọn ọmọ wa tó ń bọ̀ àwọn ọmọ wa tẹ́gbẹ́ àrùn tí ẹ̀ tí ìbí generation wọn sílẹ̀ ni à ń ṣe fún nítorí pé àwọn bàbá wa kan náà ti jà fún àwa kó tó di pé àwa náà débi tá a dé lónìí kó tó di pé àmọ́ Yorùbá ni wá kó tó di pé àmọ́ pé Yorùbá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn bàbá wa kan náà ti jà ìjà yẹn ṣùgbọ́n lórí tàtà adé yìí ẹ jẹ́ kí ọlọ́mọ kó gbé ọmọ ẹ jẹ́ kí ọlọ́mú kó gbọ́mú ìyẹ́ ẹ jẹ́ kí gbogbo wa fi ìmọ̀ ṣọ̀kan àti yọ́ǹkà àti YSDN àti gbogbo àwọn ọmọ Yorùbá ní tilé toko both home and abroad ẹ jẹ́ kí gbogbo wa ká sowọ́ papọ̀ ká jọ ṣiṣẹ́ ká ṣe ní àṣepé kí Elédùmarè kó fún wa ní àṣeyọrí lórí iṣẹ́ náà. ẹ ṣé gan ìyá wa ní ṣókí kí ni àmọ̀ràn yín fáwọn tó wà tó jẹ́ diaspora. ẹ ṣe olóòtú àmọ̀ràn mi fún àwọn bàbá wa àtàwọn màmá wa tó wà ní diaspora àwa tá a wà lórílẹ̀‐èdè Yorùbá bíbà ẹ̀jẹ̀ wa ń là kó ṣùgbọ́n ẹran ara ẹ̀ ló ti yé wa báyìí mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣe ẹyọ kan àwa tá a wà nínú ilé bí àti àwọn tó wà ní diaspora ẹ jẹ́ ká fi ìmọ̀ yìí ṣe ẹyọ kan ẹ jẹ́ ká kúrò níbi pé èmi ò gbọ́ ti ẹ̀wọ̀n ò gbọ́ ti tèmi ẹ jẹ́ ká dúró ní ìdúró ìṣọ̀kan pé tí ọkọ bá ṣíwájú tí paramọ́lẹ̀ bá tẹ̀lé tí ejò awọ́rúurú afàyàfà tó bá pẹ̀lú wọn kò sí bàbá lẹ́nu tó lè dúró nígbà tí ìmọ̀ wa bá ṣe ẹyọ kan òun ni ó jẹ́ pé ìjà yìí máa ṣe é jà fún wa ẹ má yẹ ká sọ̀rọ̀ adi Pọ́ọ̀lù òun Pìlátù ẹ má yẹ ká sọ pé tèmi ni Pọ́ọ̀lù tèmi ni ti Pìlátù ó ń fa owó àgbo wa sẹ́yìn mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa tí ẹ wà ní diaspora tẹ́ pé ẹ̀ ń náwó tí ẹ̀ ń nọra mo gbàdúrà fún yín pé ní orúkọ Ọlọ́run Olódùmarè gbogbo yín ẹ̀ ní mo sáré ọmọ yín ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí nígbà tí àkókò bá tó láti padà wá sínú orílẹ̀-èdè Yorùbá a ò ní fi kú yín ránṣẹ́ ní agbára Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni tí bàbá àti ìyá gbogbo yín nílùú ibikíbi lóhùn tí ẹ bá wà mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣe ẹyọ kan ẹ jẹ́ ká dúró ní ìdúró ìṣọ̀kan ẹ jẹ́ ká dúró ní ìdúró yìí pé ọmọ ìyá ni wá ẹ má yẹ ká dúró ní ìdúró ọmọ Àwùsá mo bẹ̀ yín mo rọ̀ yín ni mo bẹ̀ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ ká dúró bàbá wa Akíntóyè ẹ̀yin ni bàbá wa ẹ̀yin lẹ ń kó wa jẹ ẹ̀yin lẹ́yìn tó ń ṣe gbogbo ẹ̀yin lọ́lọ́run gbé fún gbogbo ẹ̀yin ni ẹ jọ̀ọ́ ẹ má kó ìmọ̀ràn àwọn ọmọdé sẹ́yìn ẹ kọ́ àwọn ọmọdé náà ẹ jẹ́ ká mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀yin àgbàlẹ̀ pa òwe wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilẹ̀ fẹ́ bàbá mi Akíntóyè bàbá mi Adéyẹmọ Ìgbòho mo bẹ̀ wá nítorí Ọlọ́run yẹ ká fi ọwọ́ sowọ́pọ̀ ní oṣù tí ọwọ́ bá wà ní àpapọ̀ kò sẹ́ni tó máa ń rí iṣẹ́ ṣùgbọ́n tó bá dúró ní ẹyọ kọ̀ọ̀kan wọ́n máa ń ṣe ẹni ẹ
jẹ́ ká fún ọmọ wa ṣọwọ́ pọ̀ lọ́gbẹ̀ yìí ni ẹ̀yin bàbá mi lórí máa rẹ̀ á bá mi dúró ẹ ṣe gan ẹ ṣe gan ma ẹ jọ kí lórúkọ ilẹ̀ kan sí. orúkọ mi ni mọ́mí Lady Evangelist Adéjọkẹ́ Adérẹ̀mí aka Evangelist Fire ìgbẹ́ òde Ìbàdàn. Kí lórúkọ yín? takuntakun tí wọ́n ṣe òun ló gbé àwa débi àwa mílànà àtúwà mílẹ̀ mi wọ́n àgbàládùá ọlọ́run ní ṣe ní tẹ̀lé ẹni tí ó máa jẹ́yìn ẹ̀yìn tó máa jẹ́yìn inú àpáta kì í wo ẹnu adé mo fi àkókò yìí mo fi sọ fún gbogbo apáta gbogbo ọmọ Yorùbá yàtọ̀ sọ́wọ́n tó ṣe diaspora àwọn tó ṣe agitation nìkan is for everybody. Please, I want us to unite and I want us to know that without taking a step nothing can be done. Jésù ń bọ̀ tí Jésù kò bá gbé gbèsè fún ara ẹ̀ kò ní ṣàṣeyọrí o. Orúkọ Jésù àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé orúkọ Jésù kan máa sọ pé o ní láti lo ọpọlọ ẹ. Israel wọ́n jagun lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti porúkọ Jésù àmọ́ lẹ́yìn orúkọ Jésù yẹn kí wọ́n ṣe wọ́n gbé bọ́ǹbù wọ́n fi ṣe kí ni wọ́n fi ń jagun wọ́n fi ń dáwọn ọ̀tá wọn. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun. Bákan náà mo kí ẹ̀yin tí ẹ ṣe dáadáa ní ìdàkejì náà tó jẹ́ pé ibi tẹ́ bá bàbá dé òun náà rèé o àmọ́ tòun ti bẹ́ẹ̀ ibi tí wọ́n lọ ẹ̀yin náà lọ bẹ́ẹ̀ o very soon tí ò ní pẹ́ kò sẹ́ni tí ó ṣe rere nínú ìrìnàjò agitation yìí tí ẹ kì í fi ibi sùn ẹ máa fi ibi sùn náà ni orúkọ tí ò ṣe ti ẹ máa fi fún àmọ́ bàbá ti ṣe ti tiwọn wọ́n ti ṣe wọ́n tó lè ṣe ẹ wo bí everybody bọ́ ṣe wá fi ẹyẹ gẹ̀yìn tó wá fi yẹ wọn sí ẹbí ara tójúlùmọ̀ ohun tí bàbá ṣe ǹjẹ́ wọn náà máa rò lọ́kùn rẹ tí wọn náà ti kó ipa kan àbí ìrìnàjò méjì mẹ́ta níbi tí àwọn bàbá yìí ti dé wọn náà máa rò lọ́kùn rẹ o ó fa gbogbo yìí ó fi kí wa lẹ́ẹ̀kan sí mọ́tò bí Ọláyẹmí Kóìkì nítorí pé my lovely brother God bless you God bless everyone God bless everyone God bless you from. All right, ẹ ṣé gan kí lórúkọ ilé ẹ̀kan sí. Pastor Olúwa Gbénga. All right, ẹ ṣé gan. Tó bá yá sí àwọn tó iṣẹ́ tó bìí ṣe àwọn kan máa lọ gbówó ẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ̀gbọ́n ọ̀gẹ́ ní ọrùn yìí. Ok. Ẹ̀bí sápò. All right, ẹ jọ̀ọ́ kí lórúkọ yín. Orúkọ mi ni Ọlámilékè Adélékè Ọláìtàn aka Òkìkí Ọbásanjọ́ ayé. All right, ẹ jọ̀ọ́ kí ló gbé wá sí ibà ilé ni. Anyway, nǹkan tó gbé wa wá sí ilé ni tí gbogbo àwa ọmọ aládé tàbí pé joseph sí ibà ilé ni wọ́n ní àṣekágbá ìsìnkú bàbá wa Bishop Macaulay Ẹlẹ́kùn Èkó. So because wọ́n ṣiṣẹ́ takuntakun.
yìí jẹ́ sí bá lè fi mọ̀ bàbá abálẹ̀ yìí jẹ́ sí. ṣe rí níbi ìbá ṣe wà ń bí ẹ mọ bíbí táwa yìí ṣe jìnnà sí Agége láti bíbá ẹ fi ètè sọjọ́ mẹ́jọ wẹ́ẹ̀sì bàbá máa ń wá ságége wá ṣe mítì pẹ̀lú wa so mẹ́mbà wa ní bàbá náà jẹ́ fún àwọn tún ní bàbá ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement Agége Lagos chapter àwọn ní bàbá ẹgbẹ́ wa tó jẹ́ pé ọjọ́ mẹ́jọ lẹ́ni mi ò débì mi ò mọ bí tó ń gbé yìí wọlé ní tí mo wá débi wọn ò pé ṣé àti bí ni bàbá yìí ti ń wá lọ́jọ́ mẹ́jọ wá sí Agége wá ṣe mítì ará ìbàwá tó jẹ́ pé inú Agége la wà ìgbà mi òròjú àti jáde kó nu yàrá wa ó máa ń ṣe wá bẹ́ẹ̀ lẹ́nìkan dẹ̀ ń wá sí láti òjijì ibi ìwá sí Agége because ibi náà gbórúkọ bí iná òwe ní ọjọ́ mẹ́jọ wọn kì í ṣe so bàbá jẹ́yàn pàtàkì sí wa tó dẹ̀ jẹ́ wípé wọ́n gbéṣẹ́ Self-Determination Yorùbá Movement wọ́n gbé sórí kan ìjàgbára Yorùbá wọ́n gbé sórí kan so táwọn bá wa ṣe léyìí fún wọn ìwọ̀ kan ni tí a dá padà ìwọ̀ òun ni ó máa wá jẹ́ ègún fún wa kódà ó lè fa àkùkù láàrin ọmọ ẹgbẹ́ táàbà wa ṣe lè ó yà mí lẹ́nu wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Self-Determination Movement nínú Lagos State bá a ṣe débi ilé ni mo fẹ́ lè sọ pé àwọn Agége nìkan la rí níbí ó yà mí lẹ́nu kò yé mi so ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ká kóra wa pọ̀ kájọ kó mọ́lù pọ̀ tí ó bá jẹ́ wípé passion and great nínú Self-Determination wípé abẹ́jàgbálẹ̀ wa àti níbi tá à ń lọ ẹni tó bá ti jẹ́ pé ìjàngbara ló ń jà tó jẹ́ pé ká lè délẹ̀ lérí iná ló ń ṣiṣẹ́ fún mi ò rò pé nǹkan kan wà ńbẹ̀ láti jẹ́ pé ká kóra wa mọ́ra bọ̀ eléyìí wọn lè kélé ilé mi lórí wọn lè kélé ilé mi lórí ó ti ṣe kíní kan irú àwa lọ́dọ̀ tiwa tó bá jẹ́ ọmọ kékeré báyìí ló wá tó bá jẹ́ pé lórí ká lè dé orílẹ̀-èdè Yorùbá yìí náà nìkan tó bá wá bísímìlà kó máa ṣiṣẹ́ lọ ni àwa rẹ́ẹ̀dì láti ṣọmọṣẹ́ fún kí criticize àdúgbò pé ọjọ́ wo ló dé aláwọn àgbàlagbà nínú movement tó jẹ́ wípé láti 2019 láti wà nínú movement àwa síwájú wọn bọ̀ ìgbà tó dé àgbà fún wọn torí pàgbàlagbà ni wọn àwo pé àgbà onílágbájá dé irọ́ kìíní kan so kí wá fi ẹ̀mọ́ bẹ̀ yẹn ni wípé ká kóra wa papọ̀ ká tọ̀ sójú kan kó lè dòdò torí pé kò sí nǹkan tá a fẹ́ fi pásọ̀ ṣe nínú nǹkan tá a ń ṣe nínú olóṣèlú kò sí bára ẹ̀dà sọ́hùn bára ẹ̀ bọ́ síbí ló wà olóṣèlú bá wá kánsẹ́ẹ̀lì fún ẹ bóyá PDP àbí APC tó bá kánsẹ́ẹ̀lì fún ẹ pé àṣẹgbẹ́ wa kíní kan kó o máa gba létí ó tún máa wá lọ́la ó fẹ́ kéènì àti ẹ̀ ó fẹ́ wọnú ọkọ̀ ó tún máa wá lọ́la torí pé àwọn máa ń fẹ́ káwọn pọ̀ sí ni wọn ń fẹ́ káwọn máa dínkù bọ̀ nínú tiwa ló ti yà mí lẹ́nu wípé tẹ́lẹ̀ ìbádé ànírọ̀ o a lè gbá wọn a dẹ̀ need more population because lásìkò tá a wà yìí báyìí ó ti yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá even though Nigeria generally àtàwùsá àti Yorùbá ó ti yé wọn wípé ìbáṣewò ò lè wọ̀ àfi kí èkúté tọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú pẹ̀pọ̀ ẹ̀ lọ́wọ́ bọ̀tá bá wá ń wo pé àlèbẹ́ nìkan ṣe ẹnìkan la fẹ́ bá ṣe ọjọ́ mélòó la fẹ́ pilẹ̀ wèrè ọjọ́ mélòó la fẹ́ jáyà ẹ̀yin bàbá wa tẹ̀ wà lókè ẹ fi gbogbo àwọn agitators ẹ fi wọ́n sọ̀rí ara wọn ẹni tó bá ń sá fún wa ẹ jẹ́ ká fi jọ̀gbọ̀n wàhálà ká fi kó sí lọ́kàn ká kó mọ́ra pé àní Yorùbá ló ń sọ ọmọ ìyá wa ni ẹ agbúdọ̀jọ wà lójú kan náà ni sókè fi ẹ mọ́ bẹ̀ yẹn èyí tó jẹ́. all right ẹ ṣe gan àwọn lórí ìrìnàjò struggle ìtàmọ̀ sí Yorùbá nation àwọn kan tẹ́ pé kò exist mọ́ kó ti kú gẹ́gẹ́ bí bàbá bàbá tó ti kú yìí àwọn pé nínú struggle yìí lọ́wọ́ ọ̀dẹ̀ bìrì kó sì continue kí ẹ̀ lè sọ nípa Yorùbá nation yìí. ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìrìnàjò orílẹ̀-èdè Yorùbá láti kò sí láti 2019 ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ni a ṣe tó
ṣe láwọn àṣìṣe tá a ṣe yẹn òun ló fà táwọn tó jẹ́ wípé wọn ò rí nǹkan kan mọ́ báyìí náà fi ń wò wípé kò exist Yorùbá Nation exist àdé mò ń dú ọpẹ́ kan lénìí tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tá a wà nínú Yorùbá Nation náà là ń dúpẹ́ yẹn. That was 2021 so 2022 wọ́n tó ṣe election ojú ogun lé ogun gbóná rálì ń lọ lọ́tún rálì ń lọ lọ́sì akéde wípé kí Ànábì Muhammad kó sọ̀kalẹ̀ wá ṣe president Nàìjíríà ò lè yàtọ̀ láyé ó máa ṣe máa kú ló wà yìí kí Jésù Kristi kó wá jókòó sórí president àṣì àyẹn l'Àbújá Nàìjíríà ò lè change bó ṣe máa kú nìyẹn torí wípé Nàìjíríà ó ti ní bọ́n ṣe plan yẹn sí àwọn tó dẹ̀ plan ẹ̀ náà gbogbo ìlàkàkà wa akitiyan wa wọ́n ṣàníró àwọn fẹ́ ṣe election ni àwọn fẹ́ ṣe election wọ́n ṣe election yẹn lọ bọ̀ inú mi wá dùn sí pé èmi àti yín lájọ jáde fún kéde orílẹ̀-èdè Yorùbá wípé ká kú òun Nàìjíríà ló pè àwa lọ́lọ́pẹ́ lẹ́nu àwa là ń jó là ń yọ̀ wípé torí pé a ti sọ fún wọn síwájú wípé kíní yóò lè wọ́ọ̀kì ẹ jẹ́ kó ní kálukú máa lọ bọ̀ àwa là ń jó là ń yọ̀ báyìí torí pé nǹkan tá a sọ yẹn ló padà ṣẹlẹ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn aṣíwájú wa tó jáde bíi Májàsọ́lá bíi bàbá wa Akíntóyè bíi pé wọ́n ti rí fushers kó tó jáde fún àwọn nǹkan yẹn náà ń sí ọ̀rọ̀ tó táwọn sọ ń gbà yẹn òun ló wá ṣe báyìí àti pé gbogbo wa ó ti já wa lójú báyìí pé Nàìjíríà wọ́ọ̀kì àmọ́ ṣe wá ráwọn tó sọ pé Yorùbá Nation exist yẹn torí pé ẹ̀yìn fẹ́ǹsì náà wà ohun tá a fi bẹ̀rẹ̀ Yorùbá Nation òun láriwo abẹ́ṣe lè ariwo abẹ́ṣe tọ̀ ariwo ó wá fi jẹ́ kí àwọn mùjẹ̀mùjẹ̀ location 419 tá a wà nú ẹ̀yìn kán mọ gbogbo nǹkan tá a fẹ́ ṣe so ìgbà táwa náà ti wá gbọ́n a ti gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin a ti wá gbọ́n a expose ara wa mọ́ àwọn tó ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé enemy tó rí nǹkan kan mọ́ tó jẹ́ pé ìfẹ́ǹsì ló wà kò sí inú ilé mọ́ a máa rí nírí wípé kò exist náà ni tó bá ní kò exist ẹ jẹ́ káwọn máa sọ tiwa lọ àwa tá à ń ṣe nǹkan tá à ń ṣe àmọ̀ wípé irọ́ ibi tá à ń lọ náà òun la ṣì ń lọ because ẹni tó bá lóye kó lọ wò láti 1914 ní Lord Brigade ló wá kó wa papọ̀ dábà wò láti 1913 láti 1912 1911 Yorùbá ò mọ Haúsá Yorùbá ò dẹ̀ mọ Ìgbò àríra rí àjọ mọ̀ pé nìkan wà tó jẹ́ kinní kan tó jẹ́ Ìgbò àwọn náà ò dẹ̀ mọ̀ wá ní 1913 ní 1912 a dẹ̀ ń ṣèjọba wa a wà òkè gbogbo kan lọ bó ṣe ń lọ nígbà tó wá di 1914 tó wá amalgamate wa tó kó wa papọ̀ a bẹ̀rẹ̀ wàhálà yìí gbogbo nǹkan bẹ̀ bọ̀ àwọn tó wá kó wa papọ̀ ní 1914 wọ́n mọ̀ wípé ìbáṣewọ̀ ò lè wọ̀ torí pé ẹ̀yà mẹ́ta ni wá tó bá yá ó sì máa àbẹ́ẹ̀tì wa nítorí náà wọ́n ní tá a bá ti lo 1 century ọgọ́rùn-ún ọdún tí Haúsá bá yan Ìgbò jẹ tí Ìgbò yan Yorùbá jẹ tí ẹ̀yà kan gbádùn tẹ́yà kan ò gbádùn a lè break up ìgbéyàwó náà ṣe fún wa wọ́n mọ̀ pé kò lè work and wọ́n tún wá pè wọ́n ságẹ́ẹ̀tì wípé ìgbéyàwó tẹ̀ ṣe fáwọn bíbù wọ́n ń ṣe lédè kan náà wọ́n wá ní àwọn mọ̀ pé wọ́n ń ṣe lédè kan náà bọ̀ a máa mẹ́nìkan nínú Haúsá a máa mẹ́nìkan nínú Yorùbá a máa mẹ́nìkan nínú Ìgbò àwa lọ kọ́ wọn lédè Gẹ̀ẹ́sì èdè Gẹ̀ẹ́sì yẹn British ni o tó fẹ́ colonize wa èdè Gẹ̀ẹ́sì yẹn òun làwa máa fi bá wọn sọ̀rọ̀ tábà ti fi bá wọn sọ̀rọ̀ àwọn náà máa lọ kọ́ àwọn ọ̀ràn wọn tẹ́ bá rí lẹ́nìí ilẹ̀ Nàìjíríà nìkan ló ti máa sọ òyìnbó náà máa ní ògbóyìnbó jọ ìsọkúsọ ló ń sọ kíní kan èdè elédè tán fọ́ọ̀sì wa lé lórí òun la pàtàkì ju èdè wa lọ mo rántí pé mo ń travel lẹ́nujọ́ mẹ́ta yìí máàyìn àti lórúkọ àyẹ immigration ó wá sóyìnbó sí wa àwa ní ṣèbọ́mọ Yorùbá ní ìwọ má sóyìnbó tó ó wá ń bẹ̀ wá pé ká má bínú àbúrò mi dẹ̀ lo ìlẹ̀kẹ̀ fa wá ní àyífá mi ò bá yín wú ẹ má bínú nígbà tó máa sọ̀rọ̀ òyìnbó náà ló tún sọ ara fi ń ṣe ẹ̀yẹ omi dẹ̀ ń jábọ́ lójú ẹ̀ wípé ọ̀rọ̀ tó lóko òun fi ń sunkún òun làparò tí wá fi ń rẹ́rìn o wípé ó ń dùn òun pé òun ò lè sọ èdè bàbá òun ọmọ Yorùbá àwọn ọmọ òun ò lè sọ èdè Yorùbá mọ́ nígbà wá dẹ̀ ń fòun ṣe ẹ̀yẹ pé kò dẹ̀ kí ń ṣe ẹjọ́ àwọn nǹkan tó ń ìfọ́ọ̀sì àwọn lé lórí nínú iṣẹ́ ológun táwọn gbà yìí òun ni
so kí ni mo fẹ́ fàyọ ẹni tó bá ṣì ń tẹ̀lé Nàìjíríà ó yóò kú ni kò tí mọ̀ because now àwọn tó ń control system Nàìjíríà gan mọ̀ pé Nàìjíríà ti dùn ohun tó lè dẹ́kun ìyà tó ń jẹ wá tó lè dẹ́kun wàhálà lọ́tún wàhálà lósì wọ́n pa wọ́n wọ́n ń gbé wọn wọ́n ń gbórí wọn wọ́n ń kidnap wọn òun ni wípé ká break up oníkálukú lọ nílùú ẹ̀ Yorùbá nation no going back Yorùbá nation no retreat no surrender. Kí ló kọ́ ilé ẹ̀kan sí? Orúkọ mi ni Ọlámídé Adélékè Ọláìtàn aka Olùdíje Ọbásanjọ́. Ẹ ṣé gan. Ní ṣókí ẹ jọ kí ẹ bá dárúkọ ifá tó wà nílé. Orúkọ mi ni Orí Adé Adébọ́lá aka Aluka tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá. Alright, kí ló gbé wá sí báyìí lẹ́nu? Nǹkan pàtàkì tó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Yorùbá nínú ìtàn àwọn bàbá wa ọ̀gá wa tí wọ́n di olóògbé bàbá wa Bishop Macaulay lórí ẹ̀ láti wá síbí lẹ́nu. Ẹ jọ irú èèyàn wo lè sọ pé bàbá jẹ́ gan? Bishop Macaulay wọ́n jẹ́ èèyàn pàtàkì wọ́n jẹ́ ẹni tó fẹ́ ìtẹ̀síwájú ọmọ Yorùbá àti ìlọsíwájú ọmọ Yorùbá ni bàbá jẹ́ torí pé tí mo bá ní kí n bẹ̀rẹ̀ ìròyìn bàbá láti àárọ̀ títí dalẹ́ dọ̀là ọ̀túnla mẹ́wàá mi ò lè sọ tán torí bàbá tí ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀ yìí nígbà tí bàbá wà lórí àìsàn èmi àti màmá mi tí àwọn Agége àwọn ọ̀gá wa tí wọ́n gbé wa wá ìyá alálùbáríkà dáàsà lájà ìkẹta wá sọ́dọ̀ bàbá náà nǹkan ìyàlẹ́nu wà tó jẹ́ pé mo tan bàbá yẹn wípé bàbá yẹn wà lórí àìsàn ẹ̀ẹ́dẹ̀ ìjọ́kẹ́ gbé Yorùbá nation sílẹ̀ kẹ́lẹ̀ kí tọ́jú ara yín náà bàbá sọ gbólóhùn kan wípé ayọ̀ àwọn ẹ̀mí àwọn máa bọ́ sínú ọ̀rọ̀ Yorùbá ni pé Yorùbá nation àbí tẹ́lẹ̀ àwọn bá bọ́ sí àwọn ò ní fílẹ̀ àwọn máa bá kú ni àtúnjẹ́ kan sọ̀rọ̀ lọ bàbá ẹ ó dà ẹsẹ̀ pọ̀rọ̀ struggle ti pọ̀ náà ẹ lọ tọ́jú ara wọn ní sẹ́ẹ̀ àní Yorùbá nation kò ní kú àwọn lè kú